نعرف حراما ولا حلا ولولاك لا والله ما كان كائنا ولم يخلق الرحمن جزءا ولا كلا ولم يخلق الرحمن جزءا ولا كلا. اللهم صل على روحي على روحي سيدنا محمد صلى الله عليه وسلم في الأرواح. صل وسلم على جسده في الأجساد. صل وسلم وبارك على قبره في القبور صلى الله عليه وسلم. اللهم بلغ روح سيدنا محمد تحية والسلام. آمين. صلاة ترضيه وترضى بها عنا يا رب العالمين. آمين. نعم. ولد الحبيب إلى الوجود يتيما والكون في دربي ولا سقيما وأنا للكون العليل ظلامه بشريعتي لا تقبل تقسيما. أوا إجوا دائرة الاستجابة. Kí wọ́n ń pè ní Istijabah gan? Kí ni wọ́n ń pè ní Istijabah gan? ولد الحبيب إلى الوجود يتيما. Gbígbàdúrà àbí? Kí ni fa gbígbàdúrà? والكون في Àbí? دربي ولا سقيما والكون في دربي ولا سقيما. Gbígbàdúrà àbí bẹ́ẹ̀ kọ́ ni? وما أسباب الاستجابة. Kí wá ní tó lè ṣokùnfà gbígbàdúrà? وأنا للكون العليل ظلامه Àbí ẹ̀kọ́ ni? بشريعة لا تقبل تقسيما بشريعة لا تقبل تقسيما. Olùkọ́ ẹgbẹ́ gbọ́ ni. Dairatul Istijabah. يا مؤمنون بأن أحمد مرسل صلوا عليه وسلموا تسليما. Bàtà àti Yorùbá ànábì ẹ̀fọ́ jọ̀rọ̀. بأن أحمد مرسل صلوا عليه وسلموا تسليما. Kí ló dé tí wọ́n yé sọ pé
agbára èèyàn gbà. Agbomola. Dábìlò. Kí ló dé tí wọ́n yìí sọ pé ọgbọ́n èèyàn gbà? Ẹ̀jẹ̀ pa ewu sọ̀rọ̀. يا مؤمنون بأن أحمد مرسل صلوا عليه وسلموا تسليما صلوا عليه وسلموا تسليما. Àti ọgbọ́n àtagbára ẹrú Istijabah ni wọ́n. Bẹ́ẹ̀ bá ní Istijabah dáa tó lágbára yóò ṣerú ọ̀lẹ ni. Sallu alayhi. Ìwọ wá Istijabah lọ. Ọwọ́ lọ ọgbọ́n. Òmùgọ̀ ni ó wà náà ní sẹ́yìn. Wọ́n fà أصواتكم. Orin tẹ́lẹ̀ bẹ́ẹ̀ yóò bá nẹ́bí. Ẹgbẹ́ ló mú kí pátápátá. Agbomola. يغفر لكم من يومكم قبل القديم. Olùgbẹ́gbẹ́ sọ̀rọ̀ ni. ويخصكم رب الأنام بفضله ولفوز بالجنات يوم الموعد. Ọ̀rọ̀ ipò wá sí Dairatul Istijabah. Àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ ni. Wọ́n máa ń bá yín sọ̀rọ̀ Istijabah. Alábẹ́bá ti ń pariwo kò ní lè tẹ́ mi lọ́rùn bá. ويخصكم رب الأنام بفضله. Tọ́lá ń gán ní fastajabna lahu wa kashafna ma bihi min dur. Ànábì Àyùbá gbàtó pè wá ọlọ́lá dá lóhùn kí wàá rẹ̀ wọ́n tó tẹ̀lé gbàdá dá lóhùn tẹ́ gbogbo tí ń nílà àwa kàkó àṣẹ tí o bá sí Istijabah inú nira rẹ̀ yóò kù sí. صلوا عليه وارفعوا أصواتكم. وآتيناه أهله ومثلهم معه. Ọlọ́run nígbà àwọn èèyàn rẹ̀ tó ti fọ́n ká tẹ́lẹ̀. Ó ti bẹ̀rẹ̀ sẹ́yìn. Àwa dá padà fún Ànábì Àyùbá. Àṣẹ́ni tí ò bá ní Istijabah tó bá ti lówó lọ́wọ́ lòdì padà wá mú. يغفر لكم من يومكم قبل القديم. Ẹ̀sùn náà tóbi. يغفر لكم Ẹ̀sùn bẹ́ẹ̀ dáadáa. من يومكم قبل القديم. Wọ́n á béèrè ọ̀rọ̀. Mo kí Ọlọ́run. Allah. Al-Mujib. Ọba tó ṣe pé bàbá pé olùkẹ́ ló lè dáhùn. Ẹ̀dá tí bá ń dáhùn Ọlọ́run ló ní kó dáhùn. Wọ́n ò ní ló fún kí lọ gbé méjì ló pọ̀. Ẹgbẹ̀rún rẹ̀ ti jẹ́ ewé tí ò jẹ́. Ṣé kí ni ṣe lóde? أجيبك كل وقت يا
الطاف فاطلبني تجدني. جماعة يعملوا نعم. في ذلك أجيبك كل قوت يا حبيبي. Ọlọ́run lọ́ba tí a pè tí ò ní pé kò ń ṣe nǹkan lọ. الله. Kò yìí ní sọ pé kò ní padà. Báyẹ̀ sì lè jẹ́ ọlọ́rin tó yóò lásìkò kan láti ẹ̀gbọ́n ní nǹkan bẹ́ẹ̀. Olùkọ́ ní sí ẹ̀ pa ni ẹ̀ ní Jésù ni. Mo fún ọ ní kan lánàá. Ọlọ́run sọ lálẹ́. الله. Yóò fún ọ dáhùn, yóò fún ọ lọ́sàn, yóò fún ọ dáhùn. أجيبك كل وقت يا حبيبي. Ọba tí ò ní complain, ó ti complain lórí ìpínlẹ̀ fẹ́ parí. Ìyá ni a lè tọ́ fún. Ọlọ́run lémi ọlọ́run tí mo lè fọ́ sọ́yà. Kò sásìkò tó ọkọ̀ nítọ̀ ní bá mi lọ́rọ̀. Allah. Sọ bẹ́ẹ̀ dáadáa. Kò sí àsìkò yẹn. Ya habibi. Máa bọ̀ lóhùn. Mo sùn. Allah. Èmi tí èèyàn mílíọ̀nù pè lẹ́ẹ̀kan náà, mo sì máa dá lẹ́ẹ̀kan náà. Ìyá ni a lè tọ́ Sọ bẹ́ẹ̀ dáadáa. Pẹ̀lú nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ tí ò bá. Allah. Ẹ ti rúbìnrin tí pa wọlé yẹn. Ìyá ni a lè tọ́ fún. Fatilobuni tajidini. Ọlọ́run lémi níyẹn àtọ̀. Ìyá ni a lè tọ́ fún. Gbogbo tí ń jẹ́ àánú, èmi mo ní. Allah. Tó o bá kàn wá mi nìkan lọ ní rí. Fatilobuni tajidini. Istijabah. Àwọn èèyàn máa ti ń jẹ́ bẹ́ẹ̀ ni. Allah. Liyali alitafu. Ẹsẹ̀ ń tẹnu lọ gbígbà. Kí ni máa bí? Fatilobuni tajidini. Mo lọ wí. Tajidini fi sawadi layli amudi. Àkọ́kọ́ tí máa bí sáàtì yàn lẹ́bí. Ó kí àfa àgbà. Tajidini fi sawadi layli amudi. Qaribun minka fatilobuni tajidini. Agbomola mo kẹ́yìn àfa mi o. Ìkìyẹn o. يا الدنيا وما فيها جميعا Bí mi ni. هي الملكوت. Kí ni nǹkan àkọ́kọ́ نعم. tó lè mú yẹn ní Istijabah? Gbígbà àdúrà ní نعم. ọkọ̀ òbéèrè lọ. فاطلبني تجدني. Àkọ́kọ́ ń bẹ̀, نعم. tabassumuka fi wajhi akhika. الله. Ọmọ ìyá rẹ̀ ti dà kọ́ wá fi ẹ̀rín sí lójú. Ó ti pàṣẹ rẹ̀ di ẹni tó ṣoríire. Bàbá náà tó ní Istijabah. Wọ́n sọ pé kí ọ́ wọ́n sára báyìí tó ti yí ọmọ rẹ̀. Ẹ̀yin lẹ́ni wá bá ń sọ̀rọ̀. تجدني في Ìmọ̀ ìdáyé àmúdọ̀ gbà. سواد الأرض. Ìyẹn ló tẹ́ lọ́rùn. قريب منك فاطلبني تجدني. قريب منك فاطلبني تجدني. Apá yìí, pẹ̀lú àìrábà náà, ló mọ̀ gbogbo àlejò. Àròlérò yìí. إذا بدت الهوائج فادفعوها. Kálukú sọ̀rọ̀ Istijabah látàárọ̀. Òní gan-an ta ló ti dùnnú.
إلى ما وجهه حسن جميل تبسمك في وجه أخيك لك الصدقة kọ́kẹ́ pààyàn lẹ́yìn kọ́ tó lẹ́nu tọ́sí láàyè tọ́sí nípò rẹ̀ tọ́ọ̀ bá ti ṣe ìsìdáwó kú lọ́dọ̀ rẹ̀ tọ́ọ̀ bá ti lè tẹ́lẹ̀ ní ní mọ́. ìdílé hawa ìjà máa tàtọ́ ta. kọ́kẹ́ wọ àǹkárá tí ò wọ́n ní 3,000 kọ́ra 20 ilé yáde ẹ̀wọ̀lọ̀ yídì ìgbàgbọ́ béèrè ìgbàtọ́lọ̀ mọ̀ fún ọdún jẹ́sẹ̀. kí lọ bá ká ní ìwọ́tọ̀ ọ̀la àwọn tájú ààrẹ ń gbà lọ́wọ́ kó lè bàjẹ́ lọ́jọ́ alẹ́ nì ìsìjábà kọ́ orí ẹ̀dẹ́nu. ìpínlẹ̀ hawa ìjà máa tàtọ́. ẹ̀sùn máa wọ́n bí tó ń gbé ẹlòmí ìdé o òun kí ń fún yẹn ní nǹkan kò sí aró màkà mo ti lè náwó jù ṣé tí ẹ sọnù ni. wàyẹ̀ ń lẹ́kùn náà máa wò ẹ̀fọ́ ojú sí ní bí tọ́rọ àwọn tí ò ní ká lọ àti ó bá kì í wájú rẹ̀ kàn jí gbogbo ni. وكل همي arábìnrin fún Musa kọjá jọ́kẹ̀ táwọn ní kọjá Ànábì Mùsá wọ́n arọ́kùnrin kan tí ó fàtẹ̀síwá ẹgbẹ́ ọmọ yìí dání eré ká wá ṣe bí. اقضي حوائج ما استطعت وكن لهم أخيك فارج. àmì ò mọ wàhálà tí ń ṣe kí tó lọ́rọ̀ sọ fún mi. اقضي حوائج ما استطعت àwọn ọ̀rẹ́ àná mi ti lọ dé. أخيك فارج. tó bá rọ́kùnrin tí ń fasẹ́ ẹjọ́ wọn fàyè aláyé tọrọ pọ̀ wọ́n ní wọ́n náà ọkùnrin ti lò tó bá wọn bí ọlọ́dún méjì ọdún lò tí ń sì máa rá gbòdẹ̀ fún ọ ní fún mi ládùbáríkà rẹ̀ ọlọ́dún sí gbòdẹ̀ rẹ̀ bó ṣe wà mù nígbàgbà rẹ̀ èyí ti rí ogójì ọdún ọlọ́dún tó pèsè kí ló wá ṣe ọlọ́dún ó sì ní déédéé àmọ́ kò fẹ́ kó dá fún ọ̀dà kejì. torí èyí ń fún ní sìgára. ìpínlẹ̀ wọ́n wá dákẹ́ ẹrú sí ìjọba sọdọ́dọ̀ ọ̀rọ̀. wọ́n wá sàlátù lójoojúmọ́ ọkùnṣẹ́. ìjọba kó dá afẹ́ lòdì. wọ́n yan àwẹ̀ ọgbà ọlọ́fà ti ẹyẹ kó bẹ̀. ìyá alágbájá níbẹ̀ ẹ̀yà àwẹ̀ tiẹ̀ kú ẹ̀jọ́ dókítà rẹ̀ kó bẹ̀. kí ló dé? Òdò yẹn nínú. Ìyẹn tó lè tọrẹ ara tó ń kàwọ̀. Tàlágbá létí ta ní sunkún. Ṣé ká máa kà lọ? Lórí mo rí pé ẹ̀ tún wí ìgbẹ́ ẹ̀ lè gbọ́dọ̀ tó gbọ̀ mọ́. Ọ̀rọ̀ ó fọ́sí kú ọmọdé. Àṣẹ Istijabah. Dairatul Istijabah. Ẹjọ́ tó yọ lọ. Ẹ̀kọ́ fúrẹ́tì pẹ̀lú wa. Afọlọ́ǹdẹ̀. Àwọn àfáà tẹ̀lé lójú tó kọ́ péjọ kó ti yìí. وكن لهم أخيك فارج. Jẹ̀mọ́ ọ̀gá. Dàbí lóhùn. Àwọn ọ̀nà hajj. Àwọn tó ṣe hajj gbà náà báyé ṣe mọ àwọn ẹgbẹ̀rún àti gẹ́gẹ́ ni. Nẹ́bá gun àràbá tẹ́ nẹ́bá sùn
ìkẹnu wọn wá ń gbọ́ pé bẹ́ẹ̀ sí pọ̀ tó lára báyìí èèyàn méjì péré mo gbàṣẹ́ rẹ èèyàn méjì péré kí ló ní ọlọ́run wọ́n lọ yókù tẹ rí wọ́n ń pààyàn lẹ́kọ́ sáyé ni wọn ò dùn yẹn nínú kí ló fà ní wọ́n tọ́ ní ìtọ́ tó wọ́n dára ń kan wọ́n àṣẹ ìsìjábà ní ká dùn yẹn ní kó lọ pẹ̀lú kó mú ráìsì kan wọ́n náà jẹ́ ìjẹ́ sàárì ìgbà ní ó tó kalẹ̀ fún yóò wá kalẹ̀ yóò mọ̀júmọ́ yóò dárọ̀ ọmọ yóò dárọ̀ ọmọ ẹ̀ẹ́dẹ́ gòkèjì èyí ń kan lápọ̀ ìkéjì àbí wọ́n ní wà á múrú kàbílì ma'arufi wọ́n náà yíò ká ánì mọ̀kẹ́rì kọ́ báyẹ̀ láṣẹ dáadáa láti alágbájọ́ ọba kọ́lé dákùn sọ pé ọkọ̀ fúlówó asápọ̀ ọtí ẹ̀rọ dáadáa rú tó pa láṣẹ Istijabah bá wọ̀ náà ọmọ tí ẹ̀ lóò yẹn àwọn ń discourage ilé tó ń kọ́ ìtumẹ̀ tó ọdún parí ẹ̀ sí wọ́n lọ́rọ̀ وقل لأمي أخيك فارج àti ìtẹ̀ ìdálẹ̀ Istijabah bí o torí kí ni ibi tí a ti ń kọ́ yẹn lórí rẹ̀ dálẹ̀ àwọn mí ìdálẹ̀ orí ibú kalẹ̀ èmi ní jẹ́ bẹ́ẹ̀ tọ́wọ́ bẹ́ kọ́ sórí ibú tó gbà sàtì lọ́gbẹ́ láàárọ̀ àti ó bá ìdálẹ̀ wọn bọ́ sàtì ní kéde orí ibú ẹnì kan sábẹ́ kọ́ yìí فلا خير أيام فتى wọ́n náà yíò ká ánì lè mú kàn kọ́mọ ọkọ̀ fún yẹn ní jẹ̀dá Yorùbá ló ní àìjẹ́ àkókò kan títẹ̀ yóò fi bàjẹ́ tán wọn ní sọ fún wọn ní ẹjọ́ bàjẹ́ kò sí wá bàjẹ́ bàbá òye ká jí ó bàjẹ́ يوم قضى في حوائج فلا خير أيام فتى ara wọn mélòó láti wá gboyè láti gbóyè. ìdá ń dá lẹ́ẹ̀kan nítorí Istijabah ó ní àìyíká bàbá jọ ṣe ká múra wa lọ́wọ́ ìyá ó sì kéwù tó lè bí gbígbàdúrà ọmọ ìyá mi ò dénú o inú ẹ̀gbọ́n tí ń wí tó bá ti kó fùkàn tí ó yàwó lọ́ọ̀rẹ́ ló mọ̀ kí ọ dáadáa tó bá ti yá tán ọ̀tá bẹ̀rẹ̀ wọ́n bà lè sí lówó ọmọ ìyá mi tó bá dáná owó lẹ̀ ló bẹ̀rẹ̀ ọmọ ìyá ẹni tó ní gíní yóò wà máa jẹ láràárọ̀ fún tó méjì lọ́bìsì náwó alẹ́yìn ẹ̀bá mi báyìí ó tó bá ti sùkú ẹ̀ dé sílẹ̀ èyí wò dénú. kò dénú Agbomola. tani jọmọ ìyá ẹni tó rí nígbà tára ni ọ tó lè jọ ń parí téèrè jọ ń parí téèjọ sunkún téètilẹ̀kùn mọ́ ní yàrá téèjọ sunkún dọ́tọ̀ tẹ́kùn ní tó bọ́ sùn. حبيبي ما يقاسمني همومي ọmọ ìyá mi ọ̀rẹ́ mi lẹni tí ń bá mi pín bànújẹ́ mi nítorí ìgbẹ́ ẹlòmíì ní ẹni kí ni bí wọ́n ní kọ́sọ̀ mẹ́rin ẹlòmíì àbẹ́rù rẹ̀ lásìlẹ̀ ètò ìdílé pọ̀ àwọn tó lówó bó ti yá onígbà akíyà rẹ̀ ẹgbẹ́ ọrọ̀ ajé àdáwò díòdì àwọn ti sẹ́pẹ̀ kó mọ́ ìdílé ọmọ ìyá òsìwò lẹ̀ ńlá ká sáàlẹ̀ túbalẹ̀
mo ní bá ti ń pin lọ́rọ́ tàkútí ọ̀rọ̀ ti mú iná tó lọ sí i. àdáwà tí máa ń rọ̀ máa ní wáyàrí mi bẹ́ẹ̀ àdáwà tí máa ń rọ̀ máa ní. jẹ́mọ́ ọ̀dàgbà ìyá súnlẹ̀ wọ́n ní àkọ́kọ́ nínú ọmọ ẹ̀yà tí ò gbọ́dọ̀ sọnù ẹni kí ni òkú wá tó dì ọmọ ẹ̀yà ẹ̀sìn. wọ́n wá ìsìjàbà ǹjọ́ ọ̀nà ti gbé mùsùlùmí ní tọ́ ń sàásì ní ọ̀rọ̀ dà kan sísọ rẹ̀ ǹjọ́ ọ̀nà ti gbé ẹ̀jọ̀ pàdé ọlọ́run. ẹsẹ̀ pàdé lọ́sọ̀ látọ̀ àti ní jímọ̀ ọ̀dà mọ́ ọmọ ìyá ẹ̀sìn ìsìjábà náà wá ká síbẹ̀ kọ́ ìdá àtàwájá hàn mùsùlùmí gbèsè ìfìhìmá fákìlá àhùmá min àhìlìnà. ẹjọ́ ọ̀dà aláàjẹ́ ẹlẹ́sìn kan náà ǹjẹ́ àmọ́ rán àmọ́ ju atomic bomb síra wa sáà rẹ̀ bí àti sọlé ọ̀dàdà wóró. ọ̀yárí mi. ìyá fáì fa ìdá àbí bẹ́ẹ̀ lóòótọ́ pẹ̀lú fẹ́ bòjì ní jẹba ìyá fa ìdá àbẹ̀kọ́. wọ̀yárí mi bẹ́ẹ̀ àdáwà tí máa ń rọ̀ máa ní. Béèrè kejì. Dáhùn. Ìwé ìnáwó ìsìjábà ká. Kọ́lẹ̀ bọ́rọ̀ ẹ̀sìn nínú ni ọmọ ìyá ẹ̀sìn dà. Tẹ́ túnú àṣírí ara yín. Àṣírí tẹ̀ ìlẹ́kọ̀ọ́. Ọwọ́ ojú ọmọ kan fá olùkòjọ bàbá rẹ̀ ọmọ àdìgbò ojú bàbá tiẹ̀. Ta lọ́jọ́ nínú bàbá náà bá rẹ̀. Wọ́n ní ọmọ àlè oríta. Ṣé tó ṣe rí ìrìn lọ rí? Bóòrò lọ sí rí kúta. Láàrín ọdún tó bá bá rẹ̀ àti ìyá rẹ̀ lọ́tọ̀. Sọ́mà lè ní wọ́n náà. Lọ́ọ̀dá, nígbà tí wọ́n yẹ kí wọ́n. Ó ní tó kàn án pẹ̀lú bá àti bẹ́ẹ̀ nìkan wí. Ilẹ̀ nìkan tó tàjọ wáyé tàjọ fíìdì fọ́ọ̀mù. Títí alẹ́ sì bóde. Ọmọ ìyá ẹ̀sìn ẹja kọ́kọ́ mú yẹn náà ìjọ ọmọ ìyá ẹ̀sìn dà ẹjọ́ ní ọmọ ẹjọ́ ní hajj lóye nǹkan náà ló kó ẹ̀ẹ̀kan tó bá já ẹ̀ sì ń dìtì ara yín mo láti rí sí dára ẹjọ́ sì ní wóróworó. Ṣé wíkèjì? Agbomola. أدمنا حياته وجودته وحفظه الله آمين. من الجيش منه. بيري يا كيجي. أخوة العمل. ìjọba ìyá ẹnu sẹ́ ọmọ ìyá gbẹ̀ǹjọ́ ń ṣòwò ọlọ́run wá fẹ́ nìkan lápá sókè ǹjẹ́ ẹ̀ẹ́gì ǹjẹ́ ẹ̀yin mẹ́rin òdìmọ̀kẹ́ fàlẹ̀ lágbájá ń ṣòwò wọ́n náà ṣe ọjà tí ẹ yá kó tiẹ̀ lọ bá kó wọ́n ta papọ̀ ṣèlérí rẹ̀ ní kò fún bí alágbájá lọ ti gbòdì fún ọ ṣe nínú wọn ò nájà ní ọjà tó bá tà láyé rà kìí sọjà rẹ ní òta wọlà òkúta bẹ láyé rẹ. olówó bẹ́ẹ̀ni náà ra mélòó kan kó sí ọmọ ọ̀fà ìfà dìbà yé ẹlòmíì
mú ẹlòmíì náà rìn ló sì bá tiẹ̀ jẹ́ náà. Ìwé ló fọ̀nà kò sí ní káyé ló dá abẹ náà. Lórí ìsìjábà pàà. Àbíkọ́ yí padà ẹ máa dákọ̀ gbígbàgbà la gbé kalẹ̀ bí àbí. Kódà bá gbórígbó nínú ọ̀sọ̀ rírì. Ẹ̀sìn àmín. Ṣùgbọ́n ọ̀lẹ́fọ́ ààrẹ bàtà rẹ̀ jẹ́. Láńkà bá jẹ́ ti ẹ̀yìn ọjọ́. Bẹ́ẹ̀rẹ̀ bí ìbá ní. Òkú wọ́tò sùn bá. Ìjọba ìyá ẹ̀ká olóṣìdágbé. Ìjẹ́ ọmọ ìyá àjọ sọ̀rẹ́ dẹnu mọ́. Dáma. Ọ̀rẹ́ tí ó máa túnà sí ní sí fọ́rẹ̀ rẹ̀ yóò sì mọ ìkọlù ẹ̀. Olùkú kẹsẹ̀ wá dáyé nísìn. Ẹni kíni? Ọ̀rẹ́ fóònù ọ̀rẹ́ rẹ̀ tí wà máa sọ ọ̀rọ̀ tí ń lò yóò sì gbé sí spíkà ní àwọn ọ̀tọ̀. Ẹ máa gbọ́. Apá ìṣòro yìí ọ̀rọ̀ àṣírí wọ́n fọ́ wí kan sí ẹ máa gbọ́. Òun sì wà níbí, ó ti lò pé tó wà ní ẹ̀ló sẹ́yìn nìkan ni lórí pàdá ìtàlẹ̀. Yóò wá bẹ̀rẹ̀ nǹkan báyìí gbà ní. Mọ́jẹ̀ tán ọtí sí ògidì orí bútú wò gómìnà. Ìjọba borí jì ní ọtí stáàpù orí ikú rẹ̀ ni. Kí ní jọba ẹ̀yà ẹni tó lè pa àṣírí èèyàn mẹ́rin wọ́n mọ́ tó lè bá tiẹ̀ jẹ́ tí ó pẹ̀lú tó ẹsẹ̀ káìkáìkáìkáì mọ́ ṣe mọ́ tó ní ọlọ́run mọ́ ṣe mọ́. Ọlọ́run ló fà sí ní àwọn kan bọ́lọ̀ ṣe tó o tún pè é lé ní kí ló burú bí kéèyàn wọ́n bẹ́yẹ ṣe rí. Ìjọba ìyá akásọ̀ rẹ̀ ṣé bá ń lórí ọmọ ìyá yín tó ṣèdánwó ṣùgbọ́n ọ̀nà sọ fún èèyàn pé àwọn ìwọ̀lú ló gbà orí ẹ̀rọ ajé wa àti ìsanwó mọ̀lú bẹ̀ ẹgbẹ́ ìjọba àti ìsanwó. Wọ́n gbọ́ àdúgbò gbọ́ wọ́n gbọ́ àìsàn wọ́ọ̀lì ṣèlú wọn ló mú lẹ́yìn ìgbà tí ó lọ gbà á kò mọ́ ọmọ ìyá rẹ̀ gẹ́gẹ́ lọ́wọ́ wọn ló gbàgbọ́ wọ́n tó gbàgbọ́ ọ sì tútù lọ tó lórí yẹn ọdún. Olùdarí tó yí abo màlúù ni. Abo ni ẹ má jẹ́ abo ni. Wọ́n ò dábọ̀ o. Sọ̀bí sì jẹ́ wà lára wa. Yìí fi ọ̀sẹ̀ àti gẹ̀gẹ̀ wẹ̀ inú nìkan ló sáká. Pẹ̀lú òbí jìbìtì orí kan gbé ká. Ìlànà máa ń yọ̀ lọ́mù yà fáwọn ìsàlá sáà. Tàbí òwà lọ́wọ́ ìtàfẹ́ mìíràn ọmọdé wà fáwọn olùsọ̀dẹ́gẹ́. Báyọ̀ bá ti ní ìjọ mẹ́ta tàbí ẹgbà ẹ̀nà ọ̀tà lọ́jà bẹ́ẹ̀ bá rówó gbà ẹgbà yẹ̀pẹ̀. Ẹgbà ẹ̀dọ̀gba eérú wúlò jùlọ èèyàn lásán kejì ajá. Ẹ̀sàdì okòónù ẹjọ́ kò láyé yín. Wà fáwọn olùsọ̀dẹ́gẹ́. Ẹ ń bá yẹn rìn kò lè pín àdéhùn fún ọmọ àti pín àdéhùn fún ọ̀rẹ́. Ẹ dáhùn. Ọ̀rẹ́ tó ti fẹ́ áńdù lọ́wọ́ fún ọ ìwọ ọlọ́mọ sì wá ọ sì sá lọ́jọ́ náà. Ọmọ kọ́kọ́rọ́ sá lọ bó jẹjẹ. Ìjà pa àwọn àlejò lọ́bẹ̀ ní wọn kú jẹjẹ. Wà fáwọn olùsọ̀dẹ́gẹ́. Wà bá lò máa lè
ó tún sí kóòtù fún mú dá lójú rẹ̀ ọ̀ sí láwẹ̀ ó tún náà àmàlà àti ẹ̀yí tó parí ẹ̀ máa lọ lé ìlójú rẹ̀ ló tó kọ́ọ̀lù bá ní ẹ̀ ṣé ń fi àtàfọ́ yẹ́rìyẹ́rì ó wá jẹ́ lọ́ní ọ̀rọ̀ táà sọ lẹ́ẹ̀kẹ́ ọ̀rọ̀ ló mọ̀ ọ̀rọ̀ ló sọ lójú olórí ìṣúná rẹ̀. wọ́n fẹ́ ọ̀rọ̀ ìsàbí wọ́n bá nílò máa ní wọ́n kì í ti máa nà sára ìrírí fún àdì. ọjọ́ ń bọ̀ ọjọ́ ń bọ̀ ó wá kí i lónìí ni. Ìwò tó sí lẹ́nu. Àríbíkọ́ ni. Ìjọ tẹ ẹgbẹ́ mọ́tò tó fún lọ lé. Wọ́n kì í ti máa nà. Ọmọ tó rà fún yín olóòrè tó parẹ́. Ẹ tó rán ẹni mẹ́ta ọdún náà olóòrè tó parẹ́. Wọ́n kì í ti máa nà. Ẹ̀sìn ẹ̀mí. Ìfọ̀ àdì. Ìyá súnlẹ̀. Ìkẹta. Alẹ́ tó ọ̀gbọ́dọ̀ bá sí. Ẹ tí ò bá ti lè fà sí ní pamọ́. Tí ẹ̀ tẹ́sì rẹ̀ wò. Ká mọ́ lọ bí létí ìṣẹ̀lẹ̀ rẹ̀. Ìgbà ti ṣe léyà lọ. Wọ́n sọ fún yàn. Lórí ìfúnparí kò kọjá kò pẹ́. Ọlọ́run! Ìkéré ìlọsọ́lọ́nà ìjọ́mọ̀sán. Ọ̀gá pọ̀ fún báyìí, ọ́ nìkan ṣá pọ̀ ní kúrò báyìí. Èyí mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní. Wọ́n fẹ́ lókè ìjà gbèrè wà ní ọjà ni àwọn ọjà ooo. wà bá nílò máa ní. Tètè máa nà sọ̀rọ̀ ìrísí ìfọ̀ àdì. Ẹni tí ìwọ́n ti lè fà sí ní pamọ́. Ẹ tẹ̀lé mi. Ẹ tàdánù. Ẹ tàdánù. Ọ̀wá láṣìírí ẹnu gbòrògbòrò. Wọ́n fẹ́ wọ́n fẹ́ ìsàbí. Jẹ̀mọ́ dáàbò. Sáà tó wá sí jẹ́ bàbá wa. Abdus, ó tún wá ní òkú wọ́n ti ẹ̀gbẹ̀. Ká sọmọ ìyá ìmọ̀. Kí á mà pé tọ́lọ̀ bá ṣe fún Agbomola. Gbogbo alóṣè kí ni? Àáfàá tí wọ́n ti sì ní dá ìra kájọ lòmọ̀ kájọ sọ̀rẹ́ kò lè ní ìsìjáde. Ìbá àlọ́ kéwú lọ́rùn. Kí màláíkà òbí àfọ̀kọ́lọ̀ fún ní sàtì yóò tẹ̀. Gbogbo èèyàn ní ọmọ kéwú rẹ̀. Tẹ̀ bá rí tó bá ti lọ kí jí lọ kí ó bẹ̀rẹ̀ kọ́ ìlú fún àwọn ọ̀nà. Ó bẹ̀rẹ̀ òdídé tó ti jẹ kí. Òde tẹ̀ bá rí tẹlifóònù òsì rẹ̀ tí ò ní nọ́mbà lójúmọ́ rẹ̀ tó fi kí rọba lè mọ̀. Ó mọ̀ nǹkan ní bọ́ọ̀lù dúró. Àtẹ̀bí! Ẹ̀yin àfẹ́ ní náà. Kí ni fún lẹ́wọ̀n wa káàkiri bá kádà rárá? Ẹ wá wá ìdìbò ìdíjọ Agbomola ṣe kú. Ọlọ́run fún Agbomola ní nǹkan mẹ́ta kan. Àáfàá tó bá ní yóò jèrè ayàtọ̀. Ọmọ yìí kí ni àkọ́kọ́? Àtẹ̀sí àwọn ìgbà fún yẹn. Agbomola àwọn ìgbà fún yẹn. Gbogbo ìyẹn bàbá kìnìkan pẹ̀lú ìkúnlẹ̀ tó sì mẹ́rin tó ń dùn yọ. Bàbá jẹ́ tó sáré fàfà àmẹ́bí ara wa ni. Ìdáná wa kọ́ ọba àjáde ní eke ń pà. Àwọn máa ń gbòde fún wa. Ewé ni ìtàn òsì. Tí ẹ bá pọ̀ kíkà rẹ̀ lórí tẹ́lù, àwọn àbá àti òmùdúra wọn lọ.
bàbá sí lé máa gbà náà wọ́n kọ́. Dánù. Àkọ́kọ́ náà mo wà ní ọdún. Àkọ́kọ́ náà mo lọ́dọ̀ pàṣẹ. Lọ́dún tí mo kọ́ wálẹ̀ yìí tí ìkẹ́fẹ́ lọ jájá gbogbo àlẹ́ àtúntẹ̀lé mi ó ní ọmọ lọ́dọ̀ Agbomola òun ló bá òun fún ọjọ́ ní orí kò lẹ̀. Ẹ wá Agbomola ń ga sí àwọn ìyàpá àti òdìjẹ nígbà àlejò náà wà nínú ọgbọ̀rọ̀ ó máa dọ́rọ̀ lẹ̀ ó bá ọlọ́gbẹ́ jẹ lálẹ́ ọ̀ọ́dọ̀ òfò. Ọ̀fà oníṣàdí àlẹ́bí wá sọ̀rọ̀ kan lọ sí àjẹ́ gbàgbọ́ bá ti àmàlà lọ́mọ sílò nínú ohun báyìí lórí ẹ̀rọ ìbàjẹ́. àṣírí yẹn gbọ́dọ̀ ní gbàlejò ọgbọ̀dọ̀ láfaradà ìyàwó àti ìdáfaradà aláratàmídànù àfà kájọ bá tani ọ̀la àgbáyọ̀ lè tani ọ̀la. méjì lọ́mọ rí ìwúwo lọ fẹ́ ga ọmọ arábùkù ọmọ rí. Ìṣe tí ẹ mú sọ sí Ọlọ́run. Ó sọ sí Ọlọ́run irú wa báyìí ó kọ̀ wọlé ọ̀gá. Ìráhàmà. Bí o sì lókè mi gbígbẹ̀ ìbẹ̀rù ajá kò ní tí òbí kìí ló ṣe. Pẹ́sidẹ́ntì máa dá yẹn ló ń bọ̀rọ̀ kò wúlò ní. Máa gbó kí n máa sáyé lọ kí n máa lálùbáríkà wá máa gbó kí ìyàwó rẹ̀ máa bọ́ ọ. Wọ́n wáyé wá gbó ni. Wọ́n máa gbó. Wọ́n wáyé wá sórí ire. Ìwà wá sórí ire tèmi ni. Ẹ dákun òórùn náà gbèrè bá ń fọ́ ọ̀dọ̀ báyìí. Sọ́wọ́ rẹ̀ ò ní yá bí òrí. Oní ti gbóòrùn, oní ti ká mú. Béèrè kẹta. Béèrè kẹta. Agbomola máa kú tí èsì ìyàwó bá dé. Òní bẹ́ kó tó tì ọ́. Lórí kí n lè wálẹ̀ ní ṣe pé kìnìkan ó yá kìnìkan ó yá. Ta ló dá amúrí tí mo tiẹ̀ lò? Àbí kọ́ máa kó tọ́kẹ́ ní kọ́ máa wú tutù. Ọwọ́ náà wá sí ìyá bàká. Fárámọ́rí ikú rẹ̀ tó ń ṣe o. Ẹ̀yẹ ni wọ́n bá ń sọ̀rọ̀. Àwọn òwúrẹ́ àmàjáde yóò máa kà yín lẹ́kọ̀ọ́ yóò máa fẹ́ sí. Bàbá bàbá yóò lẹ́wọ̀n gara rẹ̀ kù sí lórí. Jàmá! Ìjọmọ̀ ìyá mímọ̀. Ní mo ti lọ. Ọmọ ìyá mímọ̀ ló sọ mí dọmọ ìyá Hamidu Da'wa. Ló sọ mí dọmọ ìyá tí. Ló sọ mí dọmọ ìyá tí. Àáfàá tí ò bá tí ì ní ọwọ́ kan lẹ́fẹ̀ẹ́ ń pàtẹ́ wọlé dúró tó dùdú. Ọ̀yìn láti. Sọ̀rọ̀ bọ́ọ̀lù fún ọ̀rọ̀ ti dún. Ọ̀dáyé ṣe. Wọ́n náà fẹ́ràn ọ̀nà tí mọ́tò kan rìn ẹsẹ̀ tó sẹ̀jẹ̀. Bàtọ́ bá ìjà náà ṣe lòdì kúrò náà. Lóde ti sàdúrà fún. Òkú wájú lè kàbí ìyá. Ìjọba ìyá àdúgbò abẹ. Abidjan náà bẹ́ẹ̀ ni. Dámi lóhùn. Èdìgbò bẹ́ẹ̀ ọ̀la bẹ́ẹ̀ síbẹ̀ kọ́ ni ni ìrọ̀lá gbórí bẹ́ẹ̀ àbí ìgbà ni ẹ̀dẹ́ wà bẹ́ẹ̀ ìwé wà bẹ́ẹ̀ títí ní ọlọ́mọ olúwo lọ́lọ́ rí wọ́n tó ní rẹ̀ ọwọ́ náà ní Istijabah sọ́ọ̀ ní rẹ̀ ni ìwọ́n tẹ́ túlẹ̀ bí ẹran tí ń rìn ká níbi tí wọ́n ti mú ọ sùn wọ́n tó lé pẹ̀rẹ̀ rẹ̀ nà lọ́jọ́ gẹ̀ ẹni tí bá ti wọlé sùn ikú kú ní pa àbíkọ́ ọjà kiri yẹn tó dé ọmọ ìlú yìí wò lọ bá ṣe ọgbọ́dọ̀ ní ẹ̀rọ ọmọ ọ̀fà ni mi dábọ̀ lù tiẹ̀ lọ. Ọmọ ìlú wò lọ yìí. Ìyá ọmọ ìlú wò lọ yìí.
Offa. Ọmọ ìlú òyìnbó ṣe alábà. Ìyáàgbé ọmọ ìlú yìí. Ọmọ ìlú wo ni bá yẹ́ ti lè siná? Ẹ̀gbọ́n. Ẹ̀dáhùn. Ọmọ aláre. Ilé lọ, ọdẹ lọ, pìrìsẹ́ńtà. Ọmọ ìlú. Méjìgbò ní, ẹni ó sọ fún mi méjìgbò ní. Ìlú wo lẹ́yìn? Ìlú wo lẹ́yìn? Ìlú wo lẹ́yìn? Ẹ̀yin kọ́ àzírì. Ìka. Nígbà tí ọba àkájọ yìí mo lọ sí wá sí ibẹ̀. Ẹ̀rí. Oṣù mọ́ra wọn náà lè ìka ọ̀dà. Gbogbo sáwọn ọmọ ara wọn lè. Ṣé ẹ sáà fẹ́ mọ ara yín? Dáadáa, ẹ máa fẹ́ ra yín o. Dáadáa. Wá kí ló kọ̀ rẹ? Àlùbọ̀. Ọmọ aláàjì ni. Ọmọ ọ̀rọ̀ náà fi láàkẹ́ ọmọ aláàjì mi rà. Yóò lọ rí ìlú. Bàbá ọ̀rẹ́ sọ́dí wà bá rí ọmọ rí Ìkádà rẹ̀ ti di àwọn pàṣẹ lọ. Ó ti pàṣẹ lónìí lọ. Ní àlùbáríkà ti tiẹ̀. Yóò dúró lásìkò tó lò. Ó lọ rí bá a lọ. Ọ̀kìtì máa nù sọ̀rọ̀ ìrìnfẹ́ fọ́ adé. Òwúrọ̀ láàrin ìṣẹ́jú márùn-ún báyìí. Bẹ́ẹ̀ni. Fún àwọn méjì. Fún ọ méjì. Ṣùgbọ́n ká tó wé. Ká tó wé.